nínú ìwé ìròyìn The Nation ní ìròyìn eléyìí ti jáde wá tó ń ṣàlàyé ní pẹ̀lẹ́kùtù báyìí wípé kí agbára kó yí agbára padà kí ọwọ́ kó yí ọwọ́ padà. Àgbáríjọpọ̀ àwọn ọmọ Òkè Ògùn wọ́n ti fohùn òkè sọ̀rọ̀ báyìí wípé àwọn sì wà ní ojú kan o àti wípé àwọn dúró lórí ẹsẹ̀ àwọn láti jẹ́ kí ọmọ agbègbè Òkè Ògùn kó di gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ìwé ìròyìn The Nation bó ṣe ń jábọ̀ rẹ̀. Tẹ́ ẹ bá gbàgbé ní ọjọ́ mélòó kan sẹ́yìn ní sẹ́nitọ̀ tó ń ṣojú gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn sẹ́nitọ̀ Sarafadeen Ali ló ṣe àbẹ̀wò sí ìlú Ṣakí láti fi èròǹgbà rẹ̀ hàn àti láti béèrè fún ìkúnlọ́wọ́ àti ìgbárùkù ti àwọn ènìyàn lágbègbè náà. Àwọn ẹgbẹ́ tó ń léwájú tí wọ́n sì ń pè fún kí agbára kó yí agbára padà kí ọmọ agbègbè Òkè Ògùn kó di gómìnà lábẹ́ alága ẹnjìnìà Dáúdà Ọláìfá àti akọ̀wé wọn pásítọ̀ Fẹ́fọ́ Adéwọ̀yìn. Àwọn méjèèjì yìí ni wọ́n buwọ́lu àtẹ̀jáde náà ní orúkọ gbogbo àwọn ọmọ Òkè Ògùn lápapọ̀ láti jẹ́ kó di mímọ̀ wípé ọmọ Òkè Ògùn òun ni ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló kàn lọ́dún 2027. Nínú ọ̀rọ̀ wọn wọ́n ṣàlàyé wípé sẹ́nitọ́ Sarafadeen Abiodun Ali ó pèrègede bẹ́ẹ̀ ni ó fi gbọ̀rọ̀ jẹ́ka pẹ̀lú. Sẹ́nitọ́ òun ló jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì jẹ́ olóyè kan pàtàkì ní ìlú Ìbàdàn tó wá láti ẹkùn gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ tó kó ìjọba ìbílẹ̀ 6 sínú pẹ̀lú ìjọba ìbílẹ̀ 3 ní agbègbè Ìbàràpá. Ó ṣe àbẹ̀wò sí ìlú Ṣakí láti béèrè fún àtìlẹ́yìn àwọn ènìyàn ní agbègbè náà. Nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé kò sẹ́ni tí ò mọ̀ wípé àfín kì í ṣe òyìnbó ohun tá a sì mọ̀ láàmọ̀. Kò sẹ́ni tí ò mọ̀ wípé ẹni tí ń ṣìgbà kò lówó lọ́wọ́. Nǹkan tí ẹni náà ìyẹn sẹ́nitọ́ Sarafadeen Abiodun Ali tó wá ṣàlàyé ní agbègbè Òkè Ògùn ni wípé kí àwọn ènìyàn náà kí wọ́n gbárùkù ti àwọn, ṣùgbọ́n sẹ́nitọ̀ náà ó kájú òṣùwọ̀n láti ṣe o. Àwọn ọ̀sọ́ pé kò kájú òṣùwọ̀n ṣùgbọ́n lásìkò yìí Òkè Ògùn ló kàn. Wọ́n fi ìtàn balẹ̀ torí pé bí ọ̀rọ̀ bá balẹ̀ yóò dìtàn. Wọ́n ní bí ọdún díẹ̀ sẹ́yìn nígbàtí àwọn Ìbàdàn tí wọ́n ń fojú sẹ̀yẹ àtàrí tí wọ́n ń gbójú sókè láti di gómìnà nígbà náà lọ́hùn-ún tí wọ́n sì ń sọ wípé ọmọ wa ni ẹjẹ́ ó ṣe. Gbogbo àwọn ẹkùn yòókù bí ẹkùn Ìbàràpá, ẹkùn Ògbómọ̀ṣọ́, ẹkùn Ọ̀yọ́ àti agbègbè Òkè Ògùn wọ́n gbárùkù tí wọ́n sì jẹ́ kí ọmọ ìlú Ìbàdàn kó di gómìnà láyé Bọ́lá Ìgè. Ní báyìí ni ó kan ọmọ agbègbè Òkè Ògùn náà. Wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé báwo ni sẹ́nitọ́ Sarafadeen Abiodun Ali yóò fi sọ wípé nígbà tí òun bá ṣe gómìnà tán ni àwọn yóò ṣẹ̀ṣẹ̀ jókòó àsọyépọ̀. Wọ́n ní rárá o, nígbà tí Victor Ọmọlolú Olúnlọ́yọ̀ tí òun náà ń wá ipò gómìnà àwọn ò ṣẹ̀ṣẹ̀ jókòó àsọyépọ̀ kankan táwọn fi gbárùkù tí nígbà náà lọ́hùn-ún. Fún ìdí èyí ọmọ Òkè Ògùn lọ́kàn. Wọ́n tún fi ìtàn balẹ̀ wípé tí ọmọ Ìbàdàn tó bá tún di gómìnà lásìkò tá a wà yìí òun ni yóò jẹ́ ọmọ Ìbàdàn ẹlẹ́ẹ̀keje tó ti di gómìnà àti ẹlẹ́ẹ̀kẹfà tó wá láti gúúsù ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ọdún 1983 gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún ó wà nínú ìwé ìròyìn The Nation tó jáde. Ẹ lọ mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀.